بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا حبيب الملايين ركنا صفا مدير لمركزنا زلولا لا تليمام تكود لنا بتعية الدين دابدها حبيب الملايين ركنا صفا مدير لمركزنا زلولا لا الإمام تقود لنا بتحية الدين دابي على شيخ آدم رحمة ربي على شيخ آدم رحمة ربي مدى ذكر يتلى لرب الورى على شيخ آدم رحمة ربي مدى ذكر يتلى لرب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عونك يا معين وبه نستعين اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم يا ربنا يا إلهي اغفر لي شيخي لإلوري عليك بالصالحين في زمرة المرسلين اجاجوي الله يا ربنا يا إلهي اغفر لي شيخي لإلوري يا ربنا يا إلهي اغفر لي شيخي لإلوري عليك بالصالحين في زمرة المرسلين اجاجويو اللهم بارك يا شيخ آدم الله الله يا ربنا يا إلهي أول يا الحبيبي يا ربنا يا إلهي طول حياة المدير حبيب الله ابن آدم المصطفى والإلوري الله ووزعه من كل سوء ووزعه من كل عون ووزعه من كل مكر ووزعه من كل كيد
وأعوذه من كل عقد وأعوذه من كل حقد وأعوذه من كل مرض المصطفى والإلوري الله الله اجاني الله اكبر اجاني الله اكبر lẹ́yìn ìgbà tí mo kí Ọlọ́run tí gbogbo ìkẹ́ àti ìgẹ̀ tí ń jẹ́ ti Ànábì wa Muhammad tí àlékún ìkẹ́ ìgẹ̀ tí ń jẹ́ ti bàbá wa Sheikh Adam tí a wá tọrọ àlékún àlàáfíà àti ẹ̀mí gígùn fún bàbá Abdul Markaz mo kí ọkùnrin mo kí obìnrin mo wá kí ìyá mi àgbà ìyá olóríire Asdul Usul fún gbogbo wa ní jókòó tá wà yín ìyá tí tó gbà fún bàbá wa ìyá tó tẹríba fún bàbá wa ìyá tó gbà tányányá fún bàbá wa àgbà bàbá wa ìyá wa lọ́n járe yín pẹ́ o albarka la ilaha illallah sami fún ya mi ni àmì yìí lẹ púpọ̀ sami lẹ́ẹ̀kan sí afaga ni mo mọ bàbá wa Balógun mo ti kí wọn torí àkókò dáadáa àwọn bàbá tó jókòó lẹ́yìn mo fi bàbá Balógun kẹ́ni kọ̀ọ̀kan wa torí àkókò assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. ọ̀rẹ́ mi Sheikh Abdul Ganniy Atata wọ́n ní ọ̀rẹ́ lẹ́ni ọ sọ̀rọ̀ bó o ti sọ ní èsìn mo ní kò tún ní kémi tún sọ̀rọ̀ mọ́ ká jòkólẹ̀ ká dúpẹ́ fọlọ́ ni ìyún náà ti kún ká jòkólẹ̀ ká dúpẹ́ fọlọ́ ni ó ní rárá ó sì jòkó nítorí pé bàbá wa àgbà Sebil miqdar al-azim báwí bẹ́ẹ̀ lẹ́kẹ̀ẹ́ sí àwọn yóò mẹ́ni tí wọ́n mẹ́ni tí Sebil miqdar al-azim báwí bẹ́ẹ̀ lẹ́kẹ̀ẹ́ sí bàbá wa Láyìndé ni mò ń wí àwọn ni Sebil miqdar al-azim wọ́n ní ó sọ̀rọ̀ nítorí tiwọn bàbá fẹ́ gbọ́hùn rẹ̀ wọ́n ní ó dáa kò sábúrú mẹ́ mo wá wò yí pé níbo ni kí ti gbé gbogbo yẹn fáà gbogbo yẹn ni mo kí àwọn tọ́lọ́hún mi ìṣẹ́fà rí ọ̀dàkùn ẹ̀ má bínú torí tọ́lọ́hún ẹ̀ dákun Sheikh Isa al-Misri afáwa Ra'id afáwa Atura gbogbo yẹn afáwa Sheikh Abdul Rauf Sheikh Abdul Aziz afáwa àwọn Junudullah gbogbo àwa Idatul Markaz Sebil Najat gbogbo yẹn ni mo kí ẹ̀ dákun ẹ̀ má bínú torí tọ́lọ́hún mo wá wò yí pé bàbá wa Sheikh Abdul Hameed Atata wọ́n ti tó ẹ̀yin bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀yin bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí ó ṣe dáa kó já sí pé wọ́n ń rí èmi ìyàbúrò yín ìmọ̀ yín ó dáa tírù mi ò lè dínà yín pé kì í ṣe bọ̀dá mi kì í ṣe ṣéwù tí mo lè gbà fún alhamdulillah mo lè fi yín ṣe fàárí pé bọ̀dá mi ni bàbá mi ni aṣíwájú mi ni aláàánú mi ni ẹni rè mi ni ẹni tí mo lè kọ́ sí rẹ̀ ni. wọ́n wọ̀ yí pé kí n gbé látọ̀dọ̀ wọn bójá sí wípé ká máa ṣe Maolid Ànábì wa Muhammad ká wá gbẹ̀yìn tí ó tún Ànábì ká máa wá yòǹbó ẹ̀ àwọn kan ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. a ní bẹ́ẹ̀ ni ẹ rí wí àmọ́ ọ̀rọ̀ yẹn ò tó àrí Ànábì àmọ́ Ànábì
àwọn tí ó jẹ́ àmọ̀ pé ànábì wáyé rèé àwọn tí wọ́n júwe ànábì fún wa rèé àfi ká sọ̀rọ̀ wọn torí bẹ́ẹ̀ ni omi ìrí ọlọ́run kò ní gbà fọlọ́run bẹ́ẹ̀ ni omi ìrí ànábì tó baláyé báyìí yóò ní ànábì Muhammad tanijẹ́ Muhammadu àfi kó ra àwọn kan tó jù ú lọ yóò wá tara rẹ ni yóò tara bẹ́ẹ̀ mọ̀ ànábì wa Muhammad. Olúwa ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Èyí tí fi ṣe kalimatun iftitahiyatun ọ̀nà yìí pé báyẹ̀ sì dálẹ́ ni ayé di wípé bí ọba pa bulẹsẹ bẹ́ẹ̀ni ká bá ti níláárí ká rò pé ó tẹ ni bẹ́ẹ̀ni ká bá ti ga gbogbo ń dùn fún táyé ń dùn fún ká gbà wípé ó ní kíní kan tí ń ṣe lẹ́yìn Ọlọ́run kódà àwọn àfáà náà bọ́ ń bẹ̀ níbi ìròkúrò ni bọ́jà sípò lọ́wọ́ ní wabtagi fima ataka Allahu daral akhirah. ولا تنسى نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين. Olúwa ní ìrìn ànábì wa Muhammadu ẹ̀yọ̀ bá ní ẹ̀wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ọlọ́run fún ọ ní mímọ̀ ta fún ọ ń ta fẹ́ kó fi ṣe náà ni kó fi wálì kìyàmà Ọlọ́run fún ọ lówó owó ta fún ọ ọrùn ni ọ fi wá Ọlọ́run mú ọ lọ́lá Ọlọ́run gbẹ̀yìn fún ọ gbogbo ń ta fún ọ fi wálì kìyàmà fi wọ́ lání. wala tansa nasibaka mina dunya. ṣùgbọ́n gbogbo ń ta fún ọ ni má gbàgbé tayé má fi gbogbo ẹ̀ wọ́rùn tán nasibu tayé rẹ wà. odi méjì ọ̀ya wà ahasin wá ṣe dáadáa bọ́lá òun ṣe rere sí ọ ìwọ náà ṣe rere síta ni wà ahasin ṣe rere síta ni. Sọ́lọ́ ni àbí ẹ̀dá Ọlọ́run kò wí. Wa ahasin kama ahasana Allahu ilayka. Ṣe rere gẹ́gẹ́ bọ́lọ́run ṣe rere sí ọ. Wọ̀lá. Ẹ wá sí ẹ wọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n má balẹ̀ jẹ́. Má ṣe ń tó máa fi dàlúrú tó fi balẹ̀ jẹ́. Inna Allaha la. Gbogbo ẹni bá ń ba nǹkan jẹ́ Ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ kí mo fẹ́ mo gbọ́ àwọn àyà yìí ẹ wo jumla kọ̀ọ̀kan wabtagi fima ataka Allahu daral akhirah yíyún odidi ọ̀rọ̀ kan ni wala tansa nasibaka mina dunya odi méjì wa ahsin kama odi mẹ́ta mẹ́rin ni ọ̀rọ̀ yẹn èyí mo fẹ́ mú bẹ́ẹ̀ bàbá wa Àtàtà ẹ bá ń wí dáadáa bàbá yìí ò gbọdọ̀ kú ẹ wí kí n gbọ́ dáadáa èrò ọ̀tá ò ní ṣẹlẹ̀ lórí bàbá èrò ọ̀tá ikú fẹ́ wọná Ọlọ́run mọ́jọ sẹ́mọ̀ yín lára alibarika la ilaha illallah ẹni tí ò tí gbà kò mọ Ọlọ́run ni bàbá ẹ̀ ní kú láéláé alẹ́kùn àgídẹ̀rẹ́ ara Ọlọ́run bá mi ṣe fún yín al-ihsan ká ṣe rere tá a bá gbọ́ yé gbogbo yàrá bàbá wa Àtàtà tó jókòó lẹ̀ mo ń sọ fún ìyàwó mi pé ó rí gbogbo àwọn tó wà lára bàbá wa Sheikh Àtàtà Sebil mikdar al-azim gbogbo wọn ni wọ́n ṣoríire gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé bàbá wa Sheikh Ameed Atata al-Mudir kò sí ẹni tó lọ́wọ́ ònàrò gbèsè ayé rẹ̀ sókè kò sí bàtà ń bọ̀ mo sọ fún
mo ní wá wo mọ́ láti ọ̀rẹ́ mi Sheikh Abdul Ganniy Atata mo ní wo nígbà tá a wá lẹ́sìn báyìí kọ́ lórí ó ní mo ní bó ṣe rí ìwọ náà wá mo ní wo bó ṣe rí mo ní bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi mo sọ fún mi pé àfa wàlá àfa Ameed wàláì ọlọ́run mo ní bẹ́ẹ̀ ni mo wá ní wá wo ó ní bẹ́ẹ̀ bá ti lè ṣe dáadáa tó gbà fásíwájú yóò gbádùn gbèsè ayé rẹ o èyí mistake táwa tá ń bọ̀ lẹ́yìn Adama Ali lórí Adama Ali lo ẹ̀wí. Adama Ali lórí Adama Ali lórí. 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 Sheikh Adama serere sí gbogbo lẹ́kọ̀ọ́ kan ó ṣe sílẹ̀ tiwa ó ṣe sílẹ̀ bàbá wa Atata ẹ wá bàbá wa Atata dáadáa mo wá ní Sheikh Abdul Ganniy mọ́sálásí lórí bó ṣe rí mo ń sọ fún wife mi tàlejò dé ibi tí mo ti lọ́nu ó wà ń bẹ̀ ìyálé mo mú wá ìyàwó wọ́dọ̀ táwọn ọmọ ilé tí wọ́n gbé tó tá à ń ṣe lé Mákà àti Mádínà ni Masha Allah èmi náà ni mo ní bàbá wa Atata tí ọ̀rẹ́ mi gbà fún kò rí wọn pé ṣe bí bọ̀dá mi ni èyí wà láwọn stages kan jọ sí pé àwọn èèyàn ni ó máa tọ ò lè tọ́ra rẹ̀ èyí táwọn ọmọ sí òfin gbọmọnù ó fẹ́ free lẹ́ẹ̀kan náà ó fẹ́ dáwọ̀ lẹ́ẹ̀kan náà kò fẹ́ gbà yí pé kò sáyì ẹnìkan lè ṣe sáyì fóun èyí táwọn ọmọ sí kan àwọn kan nínú wọn ò fẹ́ gbà yí pé mo lásìwájú tí ó bá mi wí mo ní n tó bí oore ọ̀rẹ́ mi nù Abu Ili Amadi kí tó gbé máìkì lẹ̀ ibi tí ti lọ́nu wọn á mú kọ̀sídà kan wọn mọ̀ nájà kan yín fi lé ó ní laysat hayatuka. laysat hayatuka. òun mọ́dékàsí ni kò lò. laysat hayatuka. ghayra ma sawwartaha. ghayra ma sawwartaha. anta al-hayatu. bisomutiha wa maqaliha. Ẹ̀túngbé. Laysati hayatuka. Hayatuka ayé rẹ̀ laysati kò ní mí ní sí wa kò ní túmọ̀. Abu Ili Amadi ló kọrin náà. Laysati hayatuka bàbá rẹ̀ ò bá jẹ́ àfa ní òkàn wa ńgbà tá a bá kí lọ́dọ̀ rẹ̀. Laysati hayatuka ó bá mọ àṣírí ju àwọn aláṣírí lọ. Laysati hayatuka. Àwọn ò rí yọ sí nǹkankan nígbà tá a bá dọ́dọ̀ rẹ̀ kó fún wa láṣírí. Laysat hayatuka. Gbogbo tó bá wù kó o jẹ́ fún rẹ̀ kò ní mí nì. Laysat hayatuka. Ghayra ma sawwartaha. Èyí táwa nídìí bẹ̀ ni pé báwo lọ sí ya fọ́tò gbèsè ayé ara rẹ̀ bó ṣe ìyá òun là wá rí i pé nǹkan gidi bàbá wa Atata tẹni àti tàná àti tìjẹta gbogbo wọn ni wọ́n jọra wọn bí wọ́n sì ya fọ́tò gbèsè ayé ara wọn ni láfìgbà yìí pé àfa ni wọn kò ní mí ní síwá gbogbo àwòkọ pera rẹ̀ ohun tó bá gbé fọ́tò ara rẹ̀ bó bá sì pákéjì gbèsè ayé rẹ̀ làwọn mi kò yẹs ilé lóòótọ́ ni
torí pé kíni àǹtálẹ̀ hayatu bisomuti ha wa makoli ha. àǹtálẹ̀ hayatu ìwọ gẹ́gẹ́ láyé ìsẹ̀mí tó fẹ́ lò ìwọ ló ní bisomuti ha báyìí rẹ bá dákẹ́ ìwọ lọ́jọ́ dákẹ́ wa makoli ha bàbá ti sọ̀rọ̀ táyé ń gbọ́ bí bàbá alẹ́ àlórí ìwọ lọ́jọ́ sọ̀rọ̀ báyìí rẹ bá dákẹ́ ẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀fọ́ bàbá sì sọ̀rọ̀ ẹnìkan ẹ wáyé bàbá wa ṣé Abdul Àtàtà bí sì ń sọ̀rọ̀ kí ni jẹ́ ọmọ sọ̀rọ̀ òun ló fà á tí ò bá gbà fẹ́ni tọ́lọ́ ń gbà fún ọ̀tá wọn lè mọ́ sọ̀rọ̀ òdodo akíkà ni ó sọ̀rọ̀ àmọ́ akíkà ni gbogbo yẹn kọ́ ni ó dá síwájú gbogbo yẹn kọ́ ni ó dán mi rìn àmẹ́ni tí ó dá síwájú yóò bẹ̀rẹ̀ láti kọ́ wà lẹ́yìn yóò máa bọ̀ díẹ̀díẹ̀ bí tẹ̀dírìjì láyé bí àyàtò bí tẹ̀dírìjì tó o bá ti fara balẹ̀ ayé rẹ̀ ò lè sọ̀rọ̀ àdúgbò fọlọ́ mo ti ṣe kẹ́lẹ́ tètè ayé yà nìyẹn ọlọ́run mo fara gbogbo àwọn ìyá tó wọlé yìí mo fi bẹ̀ lọ́hùn ìyá wàlẹ̀ àlórí ẹ̀yin là ń jẹ ẹ̀yin là ń mu wallahi al-azim Sheikh Adam ò lè tán láíláíláíláíláí mi ò máa sọ láyé rí kẹ́nìkan dé kí n kọ́ tọrọ tí n bá rí ọmọ ọmọlẹ̀ lórí súnmọ́ bí aláàjì yìí dákẹ́ ọ̀rọ̀ àfi kí kọ́kọ́ kí wọn bí ẹ bá sọ láyé àní sọ̀rọ̀ ẹ̀yin lẹ́jẹ́ àmọ́ sọ̀rọ̀ kọ́lọ̀njà rí yín pẹ́ o mo kí ìyàwó alẹ́ abúlé ó kí yín ọlọ́run wọlá Sheikh Adam afa Abdul Àtàtà ẹ ti ń sọ̀rọ̀ ọlọ́run má dà yín lákẹ́ ọlọ́lá ilaha illallah wala hawla wala quwwata ya ilahal wara wa ya mujiba ad-du'a faqd ya nihajati bi sayyidi amada ya ya ilahal wara wa ya mujiba ad-du'a faqd ya nihajati bi sayyidi amada. حاجتي بسيدي أحمد أما سني أما صروني أني داكي إنني مذنب خطيئتي أسرع كالجبال علت ثخينها كويدا فاغفر ذنوبنا جميعا بالإلهي كان مسعدا منجدا ويا مجيب الدعاء فقد عن حاجتي بسيدي يا إله الورى ويا مجيب الدعاء فقد عن حاجتي بسيدي أحمد الله إنني مذنب خطيئتي أسرع كالجبال علت ثخينها كوجدا أوه أفهمي لدي الله أمي ọ̀rẹ́ mi tẹ̀lé wọn alikọ́mọdé anúrí ẹnani mọ̀dínìbó nàkọ́tí àti àṣírò á kálíjì balẹ̀ alẹ́ fẹ̀kínú àkúyìdá. akíndíyà ní àjẹtí ìyá
Allah Allah ya Allah Allah. Najat tí àwọn àlùfáà wá ṣe sọ̀kalẹ̀ yìí sórí táwọn àlùfáà fi jòkó tán ìwọ náà máa béèrè nǹkan kan lọ́dọ̀ Ọlọ́run. Ya Allah Allah ya Allah Allah. Abasali aliya ọmọ bẹ́ẹ̀ nana wàlíkàdá. Ana marikazi kana mamba mshida ya Allah Allah ya Allah Allah. Baba àgbà Atunluse Ọlọ́run kí ó wọlá Nabi Muhammad kí ló dé ẹ̀yin yàwó ẹ̀yìn bá náà bíbí tàtẹ̀ kan mọ́